Ajá, ẹ̀yin dà. Ẹ̀yà àríkẹ́. Assalamu alaikum Alhaji. Wa alaikum salaam. Assalamu alaikum. Ẹ ra sa. Ẹ pẹ́ fún wa. Àmín ya Allah. Ẹ ló ní pè mí. Sí ò sí. Ajá, yàrá àlejò wa ṣé ó wà dáadáa àbí ẹ bá wa tún ṣe? Dáadáa ló wà. Bẹ́ẹ̀ bá sì fi àtúnṣe kò sí ìyọnu. Ẹ ra. A ní àlejò lálẹ́ òní. Tọ́ àlejò. Irú àlejò wo wá ní o? Tọ́ Ọlọ́run bá fún alálùbáríkà yóò bá ṣàlékún alùbáríkà fún. Àmín ya Allah. Àmín. Ọ̀sán mọ ẹgbẹ́ wa tá ń ṣeun. Tọ́. Ẹgbẹ́ Yorùbá tá ń ṣeun. Tọ́. Ìkan nínú àwọn ọ̀rẹ́ mi. Tọ́. Àwọn ọ̀rẹ́ wa tó wà ní Berlin. Ó wá ní ọmọ kan. Ọmọ náà ó fẹ́ fi fọ́kọ. Ó wá ní pé ọ̀dọ̀ wa ni ọmọ náà lè wà tí yóò fi un ní ọkàn balẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n mú títí alẹ́ mú dé àyìn. Wọ́n mú ọmọ náà wọ́n mú bọ̀ wá fún wa. So kó máa bá ń ràn yín lọ́wọ́. Kó máa jẹ́ ẹ̀yin nìkan nínú ilé. Ìyẹn ni mo wá ní pé kí n ṣàlàyé fún yín. So. Ọwọ́ yín náà làṣẹ wà. Níta bá ti sọ náà ni tàwa lèmi tí ó sọ wípé kẹ mọ́ gbégbèsè tẹ bá fẹ́ gbé ọmọ dáadáa tí ó ṣàfihàn lọ́kàn balẹ̀ ni. Ọlọ́run sì jẹ́ kó wa jẹ̀pẹ́. Ọlọ́run bùn yín lẹ́mìí gígùn. Ọlọ́run ṣẹ́ńlá Muhammad. Ẹ ṣeun ẹ kú ìtọ́jú wa. Ẹ ṣeun. Ọlọ́run mọ̀ fi yín lọ́kàn balẹ̀. Gbogbo tẹ́ bá ti ṣe gbogbo ẹ̀ lọ́dà. Gbogbo tẹ́ bá ti ṣe gbogbo ẹ̀ mọ́ faramọ́. Ẹ ṣeun baálé mi. Ọlọ́run bá ṣàlékún yóò bá ṣàlékún àlùbáríkà. Tọ́ àmín. Ẹjọ́ kọ́ ọmọ olùbọ́. Tọ́ gbogbo tẹ́ bá ti fẹ́ náà ni baálé mi. Ẹjọ́ kọ́ ọmọ olùbọ́. Tọ́ ẹ ṣeun baálé mi. Àlùbáríkà láyé ànábì. La ilaha sallallahu alaihi wasallam. Ẹ ṣeun baálé mi. Baálé mi ẹ̀mí yẹn wà gùn. Ẹ sì ní àlùbáríkà. Ọlọ́run wa máa pèsè owó. Ló pèsè ọlá. Yóò sì pèsè iyì. Àlàáfíà ẹ̀mí gígùn fọkànbalẹ̀ fún yín. Ọlọ́run ṣẹ́ńlá Muhammad. Ẹ̀mí yóò wá gùn. Tọ́ ẹ dákun. Mo ní béèrè pé ṣé abilékọ ni wọ́n ni àbí adélékọ. Ẹ má bínú baálé mi o. Mo kàn ní béèrè ni o. Kèsì abilékọ. Tọ́. Ọmọ bíbí inú ọ̀rẹ́ mi ni. Tọ́. Ó wá ní pé ibi tí ọmọ náà lè wà. Tọ́kàn lè balẹ̀ náà ni pé àbíkọ́ ọmọ náà wà lọ́dọ̀ wa. Allahu Akbar. Ọmọ náà ó sì jẹ́ ọmọ olórí tútù. La ilaha illallah Allahu Akbar. Ó jọ ọmọ dáadáa ó sì kàwé ó kéwú. Ibo wa ni kí èmi wá gbé ẹrù mi sí baálé mi. Ẹ má bínú pé mo bẹ̀rẹ̀ yìí lọ́wọ́ yín o. Ẹ má bínú o. Yàrá àlejò ni Aníkẹ́ bá tún ṣe kì í ṣe yàrá tí yín. Ìtẹ́ bá wí ní baálé mi. Ìtẹ́ bá wá ní ìta lèmi tí wọ́n wá kọ̀rọ̀ sí yín lẹ́nu wọn ò tó bẹ́ẹ̀. Baálé mi tẹ́ pẹ́. Yàrá yín kọ́ pẹ́ fún wa. Kò ní jókòó lé lórí. La ilaha illallah. Kò ní jókòó lé lórí. Ẹ ṣeun baálé mi. Kì í ṣe yàrá yín. Tọ́ ẹ ṣeun ẹ pẹ́ fún wa baálé mi. Ọlọ́sẹ̀ náà Muhammad. Tọ́ kí n dìde ẹ ṣeun baálé mi. Káwá lè máa ṣètò bí wọ́n ṣe dé. Torí títí alẹ́ mú dé ààyè lágbára tọ́ ẹ ṣeun baálé mi. Ẹ pẹ́ fún wa. Ọlọ́sẹ̀ ńlá Muhammad. Ẹ̀mí yóò sì gùn. Ọlá àti tóbi alukurani. Ọlá àjọ kan ṣoṣo Ọlọ́run. Ṣé wọ́n á gbóúnjẹ yín wá báyìí baálé mi? Tọ́ ẹ ṣeun baálé mi. Ẹ ṣeun o. Ẹ ṣeun ẹ pẹ́ fún wa. Ọlọ́sẹ̀ ńlá Muhammad. Ẹ ṣeun baálé mi.